Ọgá Àgbà Ilé-iṣẹ Ọlọpa ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ṣáájú ètò ìdìbò ti ìpínlẹ̀ ti Kogi nínú ìgbìyànjú láti rí dájú wípé àlàáfíà jọba ní ìpínlẹ̀ Bayelsa, Imo àti Kogi tí ètò ìdìbò yóò ti wáyé lọ́jọ́ 11 oṣù kọkànlá ọdún yìí. Ọ̀gá àgbà Iléeṣẹ Ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókùn ó máa gbé ìpàdé àlàáfíà tó ṣe káàkiri àwọn ìpínlẹ̀ wọ̀nyí dé ìpínlẹ̀ Kogi ní ọjọ́rú Wednesday. Àwọn ọ̀kan òjọ̀kan alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka ètò ìlera, ẹgbẹ́ àwùjọ òṣìṣẹ́ ètò ìdìbò, àwọn adarí ìlú àti àwọn aṣíwájú ẹ̀sìn, ẹgbẹ́ ọ̀dọ́ àti àwọn ẹ̀ṣọ́ ààbò ló máa péjú pésẹ̀ níbi ìpàdé náà, èyí tó wáyé ní ìlú Lọ́kọ́jà tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ ti Kogi. Àfojúsùn ìpàdé náà ni láti sọ àsọyépọ̀, pín ìròyìn àti láti ṣe ètò tí yóò mú kí ètò ìdìbò náà kó lọ ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú àlàáfíà ní ìpínlẹ̀ náà. Bákan náà ni Ẹgbẹ́tókùn pàrọwà sí àwọn adarí ẹgbẹ́ òṣèlú láti kó ipa tí yóò mú àlàáfíà jọba láìsí ìwà ìpáǹle láàrin àwọn ọmọ ẹgbẹ́ àti alátìlẹyìn wọn, kí wọ́n sì rí dájú wípé àwọn olùdìbò ní àlàáfíà wọ́n sì ní àǹfààní láti ṣe ojúṣe wọn láìsí fòyà tàbí ìbẹ̀rù rárá. Níbi ìpàdé náà, Ọ̀gá àgbà Iléeṣẹ Ọlọ́pàá fèsì lórí fọ́nrán tó ń lọ káàkiri nílùú Àyíngbà níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn wípé àwọn ọlọ́pàá já wọ ilé ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú ní agbègbè náà, gẹ́gẹ́ bí ó ṣe ké sí igbákejì ọ̀gá àgbà Iléeṣẹ Ọlọ́pàá tó ń ṣe àkóso ẹ̀ka ìwádìí lórí ìwà ọ̀daràn láti ṣe ìwádìí ọ̀rọ̀ náà kí wọ́n lè ṣe àwárí ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Ọ̀gá àgbà Iléeṣẹ Ọlọ́pàá ó wá mẹ́nubà pàtàkì ojúṣe iléeṣẹ́ náà láti kó àkóyawọ́ láì gbè sí ẹ̀yìn olóṣèlú kankan. Ó kìlọ̀ fún àwọn tó ń díje du ipò àti àwọn alátìlẹyìn wọn tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ẹnikẹ́ni tí ó bá tàpá sí òfin kò ní lọ láì jìyà o. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo Ẹ̀yà Yorùbá o.